ṣe ń bẹ nínú ilé o ẹ bá wí pé ọba lọ́la ṣe ń bẹ nígbà gèdè bínú ilé lọ́ba wà ní ọwọ́ kọ̀ọ̀kan lé wa Àkànmú o orí adé wọn mọ̀ pé ọ ní gbẹ̀ǹjẹ̀gbẹ̀ǹjọ ọba lọ́la o mo súnmọ́ bá níwọ̀n ebè kan mo jìnnà sọ́ba níwọ̀n ebè mẹ́fà Alákànmú o èmi ò jẹ́ rọ́bà fín ẹni bá rọ́bà fín lọ bá ń pa ọba ò pàrọ̀ mi rí ọmọ gbà mí láàní kàkà kí n rọ́bà fín mayadi mókùn ẹṣin ọba lọ́pọ̀ ọdún o Adélàní ọmọọmọ kúyè dún Timothy ọ̀pọ̀ àwọn orí pé ọdún ọ̀pọ̀ Abọ́sẹ̀dé happy birthday to you mo bẹ́ẹ̀ ni re dá sọ́dọ̀ ẹ̀pọ̀ àwọn orí pé ọdún ẹ nífẹ̀ẹ́ ilé ìṣàṣemọ̀ lágbára Ọlọ́run ọba àwírí lọ́lẹ̀ ní báwọn kú wíríwírí bá mi Àkànmú o àwírí lọ́lọ́ ní báwọn kú wíríwírí ọ̀pákùtẹ̀lẹ̀ ló lọ́jọ́ ọkùnrin oníyá kankan lágbára Ọlọ́run ọba gbẹ̀dẹ̀ nírọ̀ kókó lágbàlá yóò dà fún Ọlọ́run tọmọtọmọ ni ọ níríjà ogun ọ níríjà èèyàn lẹ́mọ̀ọ́dá gànjàgùn táṣọ Ọlọ́run dúdú parí ọ̀la o Adélàní wẹ̀ lódò Àkànmú wẹ̀ lódò gbogbo ọmọbìnrin yọwọ́ ṣẹ wọn ní bẹ́lẹ̀ yóò bá lè jọ́pọ̀ ẹni àsìjálè ẹni wọ́n pé tèmi ni ọgbà tèmi ni ọ̀sẹ̀ bá mi ẹ̀kọ́ ọdún ọmọọba o bàbá ẹ̀ wọ́n bá òun náà wọ́n bá níṣe ẹkú ìyèdùn ọdún rẹ̀ lẹ́sẹ̀ mọ̀ ṣe torí orógbó lóníkẹ́ gbogbogbò obì lóníkẹ́ bí kú dànù ẹ níṣẹ́ lẹ́yìn tán kẹ́ ẹ dágbére fáyé lágbára Ọlọ́run ọba ọkọ̀ Abọ́sẹ̀dé o bàbá Jonathan bàbá Bọ̀dé bàbá Samson ẹ mọ̀ bẹ ọ̀bẹ níbẹ̀ ṣù àtẹ́lẹsẹ̀ á sì mọ̀ bẹ́ẹ̀ náwó ọdọọdún láàárín orógbó ọdọọdún aráwùsá ọdún oníkọdún ká má lè rọ́mọ òbí orí adé o ọdún oníkọdún ká má lè rọ́mọ òbí lórí àtẹ àárín fígbà kankan wá ọtí láwùjọ wa lágbára Ọlọ́run ọba. Iragbiji ní sorílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ akíkanjú nílé akíkanjú ní gbangba Iragbiji ọmọ olókè méjì takọtabo lórí aagba ọmọ òkè gàgàrà tí borí ilẹ̀ kílẹ̀ ọmọ òkè rìbìtì tí ń bẹ lọ́nà ọba àgùn ọmọ olómi ayẹyẹ ọmọ olómi mẹ́rin òde ọ̀sán òkè mẹ́rin níbẹ̀ nílé àwọn bàbá ẹ̀yìn Àkànmú o máa gbárùdùn ẹnu mi Iragbiji ọmọ olókè méjì takọtabo lórí aagba Ọ̀ṣun ọ̀kan yìí lulẹ̀ ó kù kan ọ̀kan tó kù ní bàbá yín fi ṣàgbára ọmọ òkè ò jẹ́ òkè òmú gbẹ́ngbẹ́ kìdì bàbá ìlókè ilé bàbá yín dúró ìgbà ọkọ ẹ̀tàlélẹ́gbẹ̀jì àdá wọ́n dárí jọ wọ́n bókè édìtẹ̀ wọ́n bókè éjà òkè ò jẹ́ òkè òmú òkè ló borí ọ̀tá nínú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ni Àkànmú o ẹ̀yin lọ́mọ ẹlẹ́lù kan ẹ̀lù kan tí bàbá yín fi paṣọ láró ọmọ ẹlẹ́lù kan ẹ̀lù kan tí bàbá yín fi dáṣọ dúdú rí kìbìtì nínú ilé àwọn bàbá ẹ̀yin ni ọmọ olódò kan tẹ́rẹ̀rẹ̀ o ọmọ olódò kan tàràrà onípélédébẹ̀ kò gbọ́dọ̀ kú mú ìran bàbá jádébẹ̀ wọn ò gbọ́dọ̀ kú sísẹ̀ ògèdègèdè onísọ̀bọ̀rọ̀ ní òpin mi odò náà gbẹ sọ̀bọ̀rọ̀ wù mí ẹ̀ jẹ́ kíbi dandan kó mọ̀ ń bá lábẹ́ ẹ̀yin lọ́mọ olóbì ìṣèje Iragbiji ọmọ olóbì ìṣẹ̀fà Adélàní o Timothy Àkànmú ọkọ̀ Abọ́sẹ̀dé aláṣẹ àtolùdarí Bámọ́yé hotels and event center ilé-iṣẹ́ èrè onídojúrú ọ̀nìrẹ́lẹ̀ ọ̀sìn ìmọ̀gani ọ̀wá nífẹ̀lẹ́ ìṣàṣemọ́ àgbófọ̀ wọ́páwú àdàgbà fẹ́rìgì jóbi kọ́ ọ̀dàgbà bí ara òwúrọ̀ kọ́ ọpẹ́ bí àwọn ẹni ṣáájú bá mi ò bó bá ti wá wùkọ́ ọpẹ́ nílé ayé tó nígbọ́mọ̀ gbìn nígbọ́mọ̀ sí ọ lè mọ̀ ṣe ìparí ó sì mọ̀ ká ní ayé oníjàlè kí wọ́n pé wọ́n ní ọ̀nìrìn ní bèbè wọn ọ̀pọ̀ ọdún ọ̀pọ̀ àmọ́rí pé ọdún nífẹ̀lẹ́ ìṣòpin ìgbà ọdún kan ni kò sí mọ̀ jẹ́ bàbá mẹ́tọ̀ Chicago ló rán mi wá bí ó ní kìkì ọbí wọn ti kọ́ bá aládé orí adé lọ jẹ́ ó ní kí ọbí wọn ti kì joyè láàfin mo kí ọmọ ra ọjàjà mo ṣe ọlọ́ba orí